ẹ̀yin olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí a jọ ń bá ọ̀rọ̀ bàbá Imam àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Toliat Ayélára tá a jọ ń bá bọ̀ lórí ọ̀rọ̀ wọn. Kàyéfì kan ló tún ti ṣẹlẹ̀ o. Ẹ kú mọ̀ pé bá a rí àní wí, bá a sì gbọ́ àní sọ, nǹkan tá a bá gbọ́ tá a bá rí ń làwọ́ sọ̀rọ̀ lé lórí. Ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí, ìròyìn kan kàn wá lá. Bàbá tí máa ń lùlù, àwọn onílù tí bàbá tí máa ń lùlù nínú ààfin, bàbá yìí ṣalábàápàdé bàbá ìmáàmù àgbà Dr. Yunus Toliat Ayélára. Ẹ bá ń ṣe ṣéwù, ẹ dákun èèyàn mi. Wọ́n pàdé bàbá ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí olórí mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́. Bàbá onílù yìí pé ẹ sì mọ̀ pé àwọn ń lù, táwọn bá ti rí èèyàn ńlá kan, ohun tó rí ọ jẹ́, wọn ó lùlù fún láti gba owó torí ibi táwọn náà ti ń jẹ tí wọ́n ti ń mu nù. Bàbá yìí wá pàdé bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ àjọ wo bí bàbá yìí ṣe sí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ká tó máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ tí a fẹ́ máa sọ. Ògbómọ̀ṣọ́ àjílédé àrí alódòdó l'Ògbómọ̀ṣọ́ àjílédé Toliatu Toliatu ìwádìí òkèrè ẹ dákun èèyàn wa, inú mi dùn pé gbogbo alájọ wo bí bàbá yìí ṣe fi lù yẹ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ sí. Ẹgbẹ́ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ jẹ́ nìkan tó yẹ pé nǹkan èkún lójú, ẹ bá máa gbára dálẹ̀ wájú wọn kì í pọ́n lójú, ṣùgbọ́n wọ́n èèfẹ́ kẹ́ni tí ń ṣàpọ́nlé wọn mọ̀ pé nǹkan èkún àwọn lójú kó má dàbí ìgbéraga. Àwọn náà dúró dáadáa, wọ́n sì tújú ká sí bàbá onílù yìí. Gbogbo àwọn làkújọ wò ó. Ẹ dákun èèyàn wa, pẹ̀lú tó wá ṣẹlẹ̀ ń bẹ̀rùn, ǹjẹ́ lẹ́ẹ̀ mọ̀ pé bàbá yìí nìsín wọ́n ti lé bàbá yìí kúrò nínú ààfin bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n ti ní kí bàbá yìí kó lu wọn, kí wọ́n kó nínú ààfin. Ẹ wo àti ọdún tí bàbá yìí ti ń lùlù, kó wá jẹ́ pé torí pé wọ́n kàn lùlù pàdé bàbá ìmáàmù torí pé ẹ ní ìkùnsínú sí wọn, wọ́n wá lùlù fún wọn, ẹ sì lé wọn kúrò nínú ààfin. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, mo fi ọba tó ní ẹ̀mí mi búra bó ṣe rí mo sọ fún yín o. Tí tẹ́nìkan bá fẹ́ sọ pé irọ́ ni tá a sọ yìí, ẹni kó ń tàn tó bá yẹ pé irọ́ ni tá a sọ yìí, ẹni kó ń tàn kó sọ fọ́lọ́run pé kójú òun méjèèjì kọ́lọ́run gbà lọ́wọ́ òun. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó gbà pé òdodo ni tá à ń sọ, ojú ẹ̀ méjèèjì kọ́lọ́run bá kojú ọba kalẹ̀ nínú àlàáfíà pẹ̀lú àsìkí rọrùn. Ó wá lè di alẹ́ o àbí ọ̀la o àbí lọ́jọ́ míì o kí wọ́n ní abáyọ padà sínú ààfin. Ẹ sì mọ́ gbàgbé irú ọ̀rọ̀ kan náà ti wáyé bí ọdún tó kọjá àbí tó kọjá lọ lọ́hùn, tí bàbá olóyè kan lọ kírun ní yídì kan, ó sì jẹ́ pé àṣẹ tí wọ́n pa wọ́n ni pé wọ́n lọ kírun ní yídì
tí wọ́n dálẹ̀ tako bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó jẹ́ ti yídì lòun yídì tí wọ́n dálẹ̀ tako yídì tí ìlú gangan ti ń kírun látàìmọye ọdún. Bàbá olóyè yìí bàbá olóyè sì níbi tí wọ́n ti máa kírun tẹ́tẹ́lẹ̀ asọ̀rọ̀ iná bí ọdún tọ́wọ́ bàbá ń tọ́lọ lẹ́yìn ẹ̀ tí wọ́n padà fún bàbá yìí níwèé gbélé rẹ̀ pé wọ́n gbé àga bàbá yìí kúrò nínú ààfin lórí pé kọ̀lọ́ kírun yídì tí wọ́n gbé kalẹ̀ tako yídì ìlú tábà Ògbómọ̀ṣọ́ ti ń kírun irú ẹ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé irọ́ ni ìgbà wo ló tún ṣẹlẹ̀ sí bàbá òǹlù báyìí náà nísìn. Inú mi èyí tó dá mi lójú pé bàbá òǹlù yìí ò ní fẹ́ bá àwọn agbóhùnsáfẹ́fẹ́ sọ̀rọ̀ torí pé kí ni wọ́n gbà pé táwọn bá agbóhùnsáfẹ́fẹ́ sọ̀rọ̀ yóò tún dákún ọ̀rọ̀ àwọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n mọ̀ pé òdodo ni tá à ń sọ ẹ̀ ń bá ní èso òdodo sẹ́ ẹni ọbọ̀ tako ní kójú méjèèjì kélédùà kó gbà lọ́wọ́ òun kó mọ̀ bá wọn kalẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé gbà pé òdodo ni kójú ẹ̀ méjèèjì kó bá kalẹ̀ kó sì rí ìṣẹ̀mí ayé ẹ̀ ló rọrùn. Ẹ̀yin olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá ẹ dákun ṣé lè tó nǹkan tó yẹ wọ́n lé àbọ̀ ń lù kúrò ní ààfin. Ẹ dákun àìmọye àwọn tí bàbá ìmáàmù mọ̀ pé wọ́n wà ní ààfin tí wọ́n ń bá ààfin ṣe tí wọ́n pé ní ààfin náà ti ń jẹ tán tí ń mu tí wọ́n sì pàdé àwọn tó jẹ́ olólùfẹ́ bàbá ìmáàmù kódà tí wọ́n tún bọ̀ wọ́n ní nǹkan tí wọ́n tún fún wọn ní nǹkan pé ẹ gbà tí ó gba aṣọ la máa ń sá ló gbogbo aṣọ káà sá lóòrùn. Bí ẹ ṣe dọ́dọ̀ bàbá ìmáàmù tábí bàbá ìmáàmù náà jẹ́ nìkan tó yẹ pé kínní ni ó yẹ kí bàbá ìmáàmù kọ́kọ́ lé àbó lù pé ẹ kó lọ́dọ̀ mi o ẹ̀yin ń lu ààfin. Ṣùgbọ́n bàbá ìmáàmù ò ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ó sì ní làákàyè ọmọ ọgbọ́n tí nǹkan yé. Ẹ wá wò nísìn ṣé ká sọ pé bàbá gangan ni ń dá wàhálà lẹ̀ fúnra wọn ṣé ká sọ pé bàbá gangan ni ń da omi àlàáfíà ìlú fúnra wọn. Gbogbo èèyàn wa ọ̀rọ̀ rèé o ibi bàbá yìí dàgbàdé náà sí iṣẹ́ ẹ dákun iṣẹ́ kí ni wọ́n fẹ́ kí bàbá yìí lọ máa ṣe. Ibi bàbá yìí dàgbàdé ní ìsìn ṣé ó pọ́n bàbá yìí lè kàn máa lù káàkiri àárín ìgboro ká máa tọrọ ká máa gbé kinní kankan wá sọ àbọ̀ bàbá dàlágbé ìgbà tí nílùú àìmọye ọdún nù bẹ́ẹ̀ àkànfẹ́ kí gbogbo ayé ọmọ tí ń lọ ní o. Olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá ọ̀rọ̀ rèé o àti gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ bàbá ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ lórí ọ̀rọ̀ bàbá onílù yìí o bí wọ́n ṣe padà sí ààfin láti lọ́ọ́ máa lùlù tí wọn bá sì gbà wọ́n padà a fẹ́ kí wọ́n mọ̀ pé Ọlọ́run tó dá ẹnu ní bùnbùn ó ti dá tí ọmọ jẹ mọ́ o bẹ́ẹ̀ ni ó ti dá tí ọmọ jẹ fún o. Gbogbo alámọ̀ páwọn ń lù kò sí ẹni tó lù ò lè lùlù fún ẹni tó lùlù fún bàbá wa ààrẹ wa tó tóbi jù náà lórílẹ̀-èdè tàwa lónìí tó ààrẹ ló tóbi jù lónìí tó lùlù fún wọn lónìí tó bá dọ̀la ó lè lùlù fún ẹni tó jẹ́ alátakò wọn tó játìkù. Wọ́n gbà pé ihun tí ó jẹ ní kíni o ihun tí ó jẹ ní ń wá ẹnìkan ò sì lè tẹ́ ẹnìkan lọ́rùn tán Ọlọ́run ọba nìkan ló lè tẹ́yàn lọ́rùn. Torí ìdí èyí ẹ̀yin wa ihun tá a gbé wá rèé o ẹ jẹ́ a jọ gbé yẹ̀wò ẹ dákun ṣé ihun tí bàbá yìí ṣe sábúrú bẹ́ńbẹ́ àti pé ìlú tí bàbá yìí lù tó gbó wájọ wo ẹ dákun èwo ló jẹ mọ́ ká léèyàn kú ká gbóúnjẹ lẹ́nu èèyàn èwo ló jẹ mọ́ ń bẹ̀. Ẹ má gbàgbé pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ẹ ń bá gbóúnjẹ lẹ́nu èèyàn wọ́n fẹ́ pààyàn ni o. Ojúlówó ọmọ Yorùbá kò jù báyìí lọ pẹ̀lú ń tá a sọ́lẹ̀ báyìí nísìn ta ni wọ́n ń da ta ni ó fẹ́ gba àlàáfíà láàyè nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn ọ̀rọ̀ mìíràn tó wà tọ́rọ́ ṣẹlẹ̀ lábẹ́nú tẹ́ pa àti tọ́ pé ara gan fojú ara wa rí láwọn àtọ́sẹ̀ láwọn àyè kan ṣùgbọ́n àlè sọ gbogbo aṣọ ká sá lóòrùn ní tá à ń sọ igan náà ní ìsọ oríṣiríṣi ọ̀tá la ti ní. Ojúlówó ọmọ Yorùbá ẹ jẹ́ á pàdé lábala àríwísí ní comment section kí lẹ rí sí ọ̀rọ̀ ìsọ yẹ kó rí bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ.